ọmọ Yorùbá o, torí pé ìran agbe ló laró, ìran àlùkò ni wọ́n lọ sùn, ìran lékelèké ni wọ́n ń lẹ fún o. Ṣe rí jíjáde mi lónìí kì í ṣe taburú o, àmọ́ sí ti àwọn kìlọ̀kìlọ̀ tó yẹ ká kìlọ̀ fún wípé bàbá jọ̀sákálá níṣe là á jọ̀sákálá, bàbá jọ̀sokolo níṣe là á jọ̀sokolo. Èwo ni ọ̀sàkálà sokolo? Kí ló dé? Ṣé nítorí owó yìí òun lẹ́yìn ṣe rò wípé ẹ lè tánìṣe méjì àwọn ẹnìkan? Àbí nítorí kíni? Ṣé nítorí ipò? Àbí nítorí ọlá tẹ̀ ń wá? Àbí nítorí ipò tẹ̀ ń wá? Ṣé bẹ́ẹ̀ ti nípò ọ̀hún wọ́n ti ń pè yín ní chairman? Kí ló tún kù tó tún fẹ́ jẹ lẹ́yìn chairman? Àbẹ́fẹ́ jẹ chairlady ni? Ṣé ẹ rí ẹni tí mo ń dojú ọ̀rọ̀ mi kọ? Ó ní arákùnrin ẹ̀gbọ́n mi tí wọ́n ń porúkọ wọn ní Tajudeen Adigun Raheem. Orúkọ ńlá, orúkọ tí dẹ́rù bani, orúkọ téèyàn gbọ́ tí ṣe kìyà, orúkọ tí kaniláyà, orúkọ ńlá tí ń borúkọ lẹ́rù. Adigun. Ẹni bá mọ̀ tún máa Adigun, ẹ wò ó, ohun tá a dì tó gún òun ni wọ́n ń pè é bẹ́ẹ̀. Àmọ́ kí wá ló wá dé títí bọ̀dá mi yìí tá a wá fẹ́ dì í tí ò gún, tá a tún ta ń kókó tí ó tà. Ẹ wò bọ̀dá mi ò bú yín o, torí wípé mi ò ní èébú yín lẹ́nu, ṣùgbọ́n mo lè bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire. Mi ò ní kẹ́ má ṣe tiyín, nítorí wípé ohun tó bá wúwo ní kálukú òun náà ló lè ṣe. Àmọ́ ẹ ti di aláwọ̀ méjì. Ẹni tí mo sì mà tí máa ń jẹ́ aláwọ̀ méjì òun náà ni ẹyẹ ọ̀gà tí máa ń gbaṣọ aláṣọ. Wọ́n á sọ wípé aṣọ aláṣọ báyìí òun náà ni ọ̀gá dàbora. Kí ló dé tẹ́ ẹ fẹ́ daṣọ Yorùbá Nation bora láti fi kọ́fà aṣọ Yorùbá Nation movement? Ẹ rí wípé gbangba ti dẹkùn, kedere ti bẹ́wò. Ẹ̀yin ni Yorùbá Nation movement, Yorùbá Nation now movement ní ìyẹn ni YNN. Àmọ́ ọ̀gá yín ò wọṣọ tiẹ̀ mọ́, aṣọ Yorùbá Nation now YNN òun lẹ fẹ́ dàbora láti kọ́fà aburú tẹ́ ẹ fẹ́ ṣe yìí. Kì bá má ṣẹ̀yìn, kì bá má ṣẹ̀yìn. Ó yẹ kẹ́ ẹ rántí àná, kẹ́ ẹ rántí ìjẹta, kẹ́ ẹ tún rántí òní. Bọ̀dá mi Adigun Raheem, ẹ wò ó, èmi ò ní ẹ má tẹ̀lé olóṣèlú, torí pé ibikíbi tó kálukú bá ti lè jẹ òun náà ni ó ti jẹ. Àmọ́ Yorùbá ní sàn án láàárín, ajé ní mú ní pẹ́kọ́rọ́. Ẹ bá rìn sàn án, èwo ni wípé ẹ fẹ́ ṣolóṣèlú, ẹ tún wá mú àsíá Yorùbá Nation, ẹ tún wá gbé síwájú yín. Ìyẹn ni wípé ẹ tún wá di aláwọ̀ mẹ́ta, kì í ṣe aláwọ̀ méjì mọ́. Níbi orúkọ yín tẹ̀ ń kọ yìí, ẹ kọ YNN sókè. Níparí àwọn ọ̀rọ̀ lẹ́tà yín, ẹ kọ YNN. Ẹ fẹ́ fi yẹn da ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí rú. Àwọn tí ò lè ronú dáadáa, àwọn tí ò mọ̀ yàtọ̀ láàrin Yorùbá Nation now àti Yorùbá Nation now movement, wọ́n bẹ̀rẹ̀ sí ní bú Bàbá Aliu, wọ́n bẹ̀rẹ̀ sí ní bú Dr. wọ́n bẹ̀rẹ̀ sí ní bú Sista Taiwo wípé Sista Bukky wípé ẹ ti gbàbọ̀dé, àmàpálágbàbọ̀dé níyìn. Ẹ wá fi so tiyín tẹ́ ẹ su, ẹ fi ń jẹ́ kí àwọn ẹlẹ́ni kán bẹ̀rẹ̀ sí ní jẹ òórùn ẹ̀. Bọ̀dá mi Adigun Raheem, kò sẹ́ni tí ó mú yín sí i bẹ́ẹ̀ bá sọ wípé Tinubu lẹ fẹ́ ṣe. Wọ́n Nàìjíríà nìyẹn, ẹ̀ẹ́dẹ́jọ́ máa ṣe ń sò ó, kò sẹ́ni tí ó mú yín sí i. Àmọ́ kẹ́ ẹ wá daṣọ aláṣọ bora, ẹ má sọ Yorùbá Nation now, ẹ dàbora. Ẹ wá confuse sábẹ́ ni pé àwa ọmọ Yorùbá ni, àwọn ọmọ Yorùbá ni wọ́n sọ pé tọ́ o, àwọn ò jà fún Yorùbá Nation mọ́ o, Tinubu la tún wá ń bá lọ báyìí. Ẹ bá dẹ́mìírà, mo gbọ́ orúkọ yín, ẹ̀rù á sì bà mí. Ìlú tẹ́ ẹ ti jáde náà, ẹ̀rù á sì bà mí. Àmọ́ kì í ṣe gbogbo ọmọ Ìlọrin ni wọ́n jà bẹ́ẹ̀ o. Yorùbá wọ́n ní Ìlọrin, Ìlọrin mèṣù jàmbá, Ìlọrin mèṣù jàmbá o, Ìlọrin mèṣù jàmbá. Ẹ wò ó, kì í ṣe gbogbo ọmọ Ìlọrin ni mèṣù jàmbá o, kì í ṣe gbogbo ọmọ Ìlọrin ni mèṣù jàmbá o. Gbogbo ọmọ kọ Ìlọrin tí wọ́n fi ẹ̀jẹ̀ ọmọ káàárọ̀ oòjíire bí, tí ìyá ẹ̀ jẹ́ ọmọ Ìlọrin, tí bàbá ẹ̀ jẹ́ ọmọ Ìlọrin, wọn ò kì í ṣe mèṣù jàmbá.
gbogbo àwọn tẹ́ bá ti rí tán bá ti ní Mèṣù jàǹbá ẹ̀yẹn lọ wo ìtàn Hálímì kí Hálímì ṣe f'Àfọ̀njá ìdí nìí tí wọ́n ṣe ń pè wọ́n ní Mèṣù jàǹbá. àwọn tẹ́ bá ti rí ẹ̀jẹ̀ Ìlọrin àtẹ̀jẹ̀ Fúlàní nínú vein wọn àwọn ni wọ́n máa ń hùwà bí bọ̀dá mi Adigun Raheem bí wọ́n ṣe hùwà yìí tí wọ́n fẹ́ kó mi ẹran wọ́n fẹ́ kó pọ̀ mẹ́yẹ wọ́n fẹ́ kó mi ẹyẹ wọ́n fẹ́ kó pọ̀ mẹ́ran ẹ ti fi nǹkan wọ̀nyí ẹ ti fi dá wàhálà alẹ́ lọ́pọ̀lọpọ̀ sáàárín àwọn ọmọ káàárọ̀ oòjíire nítorí wípé wọn ò mọ tẹni tí ń ṣe tiwọn wọn ò mọ tẹni tá a tẹ̀lé wọn ò mọ̀ bóyá wípé olóòótọ́ làwọn Mr. Aliu tàbí olóòótọ́ ni Mr. Bukky. ẹ wò bọ́dà mi Adigun Raheem ìran ajá máa gbó ìran àgbo a sì máa kàn kò sẹ́nikẹ́ni tó ní kẹ́ ẹ má kàn tàbí kẹ́ ẹ má gbó níbi tẹ́ bá ti mọ̀ pé yóò pè yín àmọ́ ẹ̀rìn sàn bọ̀dá mi ẹ̀rìn sàn ẹ sọ bí tẹ́ ń lọ ẹ má fi dúdú bu wa lójúmọ́ ẹ má fi aṣọ Yorùbá Nation bóra ẹ má fi aṣọ Yorùbá Nation nana ẹ má fi bóra ẹ gbé aṣọ tí yín wọ̀ ẹ jẹ́ ká yẹ orí yín pé orúkọ lọ báyìí lẹ́ẹ̀ ṣe ẹ jẹ́ káwọn èèyàn ó rí wípé irú èèyàn báyìí ní ibi tẹ́ ẹ tò sí rèé kò sẹ́ni tó mú yín sí i a kì í gbàkàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tí ó gbalẹ̀ bá ọmọ lọ́wọ́ ọmọ kò sẹ́ni tó sọ pé tọ́ ń tẹ́ ẹ ṣe yí ọ̀dà á kàn jẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀dàlẹ̀lẹ̀ Yorùbá ni á kàn jẹ́ kẹ́ mọ̀ wípé ẹ kì í sara wa só níbi tẹ́ bá ti wá ń sọ̀rọ̀ tẹ́ bá pé ẹ ń sọ̀rọ̀ ní ẹ ń fi gba ẹnu àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ á mọ̀ sọ fún mi pé irọ́ ni wọ́n ń pa èké ni wọ́n ń ṣe àwọn ọ̀dàlẹ̀ Yorùbá rèé o ẹ máa gbọ́ tán bá sọ ń tà mọ́ sọ lélẹ́yìí bọ̀dá mi ẹ dákun ẹ lọ túbẹ̀ ṣe ẹ rántí pé agboyin ti ń pa arúgbó ọjọ́ ti pẹ́ ó yẹ kẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ní jẹ́ àǹfààní Yorùbá ní ráyè ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín Tinubu lẹ tẹ̀lé ó dá o kò sẹ́ni tó ní kẹ́ má tẹ̀lé Tinubu o àmọ́ kì í bá dákẹ́ rìn sàn án Yorùbá wọ́n ní sàn án láàárín ajé a máa mú ní pẹ̀kọ́rọ́ ẹ bá dákun ẹ dábọ̀ ẹ jẹ́ ká máa bí tẹ́ ẹ ń lọ níṣe ni kẹ́ ẹ rìn sàn án ẹ má fi dúdú gbogbo ọmọ ilẹ̀ Yorùbá lójúmọ́ ẹ má fi dúdú gbogbo ọmọ káàárọ̀ oòjíire lójúmọ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé Yorùbá Nation Now movement nìyí ẹ ò kí ṣe Yorùbá Nation now ẹ sì clear ẹ clear wípé ẹ ò kí ṣe Yorùbá Nation now ẹ yọ YNN kúrò ẹ lo YNNM ìyẹn gangan ló jẹ́ káwọn èèyàn mọ̀ wípé YNNM gangan ní Tinubu wọ́n sì mọ̀ wípé YNN ìyẹn Yorùbá Nation now ó ní títa àwọn bàbá Aliu àti sista Bukky ọkàn àwọn ènìyàn ó sì balẹ̀ wípé àwọn wọn yóò dà wọ́n ẹ ṣe eré òun Yorùbá nítorí pé àwọn ọmọ káàárọ̀ oòjíire a ní kí oníkálukú kó má ṣe ní tó bá fẹ́ ṣe o a ní kẹ́ni tó fẹ́ ṣòṣèlú kó má ṣòṣèlú ibà wa ń ṣe tiwa ẹ sì dí wa lọ́wọ́ ẹ̀yin náà ṣe tí ń ṣùgbọ́n ẹ má dá méjì pọ̀ kẹ́ wá sọ di ẹyẹ ọ̀gá pé ẹ má gba aṣọ aláṣọ wọ̀ ibi tí èmi tí mo ti takùn lélẹ́yìí níbi prógáàmù yín ẹ mú flag Yorùbá Nation ẹ fi síbẹ̀ ẹ tún wá mú Yorùbá Nation nana ẹ kọ́ sí gbàgàdà sí olùkínú yín ní ẹgẹ ló bínú pé ewu lẹ́ ń confuse àwọn èèyàn sí níwájú àtẹ̀gẹ́ nísàlẹ̀ ẹ kọ Yorùbá National Movement kálás ló bá tán kò sẹ́ni tí ó kódà irú tí mo sọ èmi ní padà wá sọ àmọ́ mo jẹ́ kan lára àwọn ọmọ Yorùbá Nation nana tí mo sì mọ ìpìlẹ̀ Yorùbá Nation nana nílẹ̀ tẹ́yìn gán sì mọ̀ àtẹ̀bá wo fídíò yìí pé tí mo ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ ni mi ò parọ́ ìdí jẹ́ kí n jáde mi ò sì gbóyún o amọ̀kàn pé àkíyèsí yín wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa ṣe àtúnṣe ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé Yorùbá Nation Now movement àwọn ni wọ́n darapọ̀ mọ́ Tinubu kì í ṣe Yorùbá Nation Now Ọlọ́run yóò ṣèrànwá lọ́wọ́ Ọlọ́run yóò gbà fún wa o àdúrà bó wa yóò sì gbà ní agbára Elédùmarè ó dìgbà ilẹ̀ Oòduà yóò gbè wá o a ò sì ní ṣe lásán. àtọmọ láàárín family àti compound láàárín compound àti ìlú láàárín ìlú tó fi dé state you see how that progression and that is why we love you so much and I want you to know that Akogun in Holland he is working tirelessly with your organization and we respect you so much. Thank you very much, sir. Yoruba World Congress, the journey.
By the way, I did not convene Yoruba World Congress. It has been convened for a very long time. When we talk about Yoruba World Congress, without even talking about people like General Alani Akinrinade, I'm sure you all know. These are our Yoruba nationalists. Dr. Amos Akingba, Akoguntola Adeniyi, Professor Kila. Of course, a wonderful, very clever man. Also, my dear brother, Dr. Victor Taiwo. These are people. And myself, also, of course, I am very young among them. But they all accepted me to walk alongside with Babawa, Professor Banji Akintoye. Wherever they are today, please, a round of applause to them. We thank them for the awareness they've worked on, created, made us to understand who we are, the concept of that self-preservation. And number two, there is nothing wrong when you identify yourself to your own nation. We're all talking about Yorùbá Nation, Yorùbá Nation. And some people says that, oh, Awalanche Yorùbá Nation. Does it make we that would believe in that Yorùbá Nation more than Yoruba than you, the political elite? No. What we are looking for is also what you are looking for. And that is exactly what brought us here today. I also want to give a thanks to a lot of people that made Yoruba World Congress to be an international recognized organization. When I convened Yoruba World Congress here in the UK, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ kó ṣeé ṣe. Our media power, if not them, we won't have, get there. A round of applause to my dear brother, Ade Thomas, the Heritage TV. You worked tirelessly with me, with my dear father, Baba Bello, Frank Bello. Everybody knows him. And these two men helped me to put the finest media guru together to make Yoruba awareness to go everywhere. He's here today. And I said, look, I'm going to be here. He said, look, I will take everything here because we started this thing together. Actually, he's always saying, you call me into this mess. That is what Ade Thomas is always saying. Say, I didn't want to do it all. But today, he is one of our strong army. Because he's also looking for that solution. There is no how I can talk about Ade Thomas without talking about, of course, Frank Bello, Abike Ade, Koiki, and many more. Of course, we also have our brother, AY citizens. There are many that just share people. That is from the media point of view. I also want to seize this opportunity to thank our Yoruba Council of Elders in the UK. Of course, the custodians. Start from our father, Otumba Mobolaji Falashe. Yoruba Council of Elders, if they haven't given me that backing, I don't think Yoruba World Congress will be anywhere. They gave me that support, and I organized that meeting between them and Baba Banji Akintoye. And then they said, look, what you want is what we want, and we will work with you. A lot of them, like Babawa Cornel Agbede and the rest, Baba Muri, Baba Onikoyi, I can't remember all.
Shino, Emma Binusimi. At that time, I came to the, with my deputy to Yorùbá Tennis Club. If some of you will remember, we met the OPU coordinator, Otumba Aris. Yeah. And they work tireless with us. And that was when I was able to convene October 1st rally. That October 1st rally, it cut across every nation. South Africa, ni America, ni Nigeria, ni. We did it. Etimari, Washington, Fokoko, ni America, ni UK, ni Manchester, ni everywhere, Oshun. And all of this from this Yoruba World Congress here. And it's very important that people understand that we're not just saying this, but because we know exactly what we want to use this to achieve. So therefore, we want to give a big thanks to our Baba, Iba Gani Adam, because if he hasn't given Otumba Harrison that go ahead, it wouldn't have happened. I spoke with him. He agreed. He said, yes, Taju, let's do it. But one people know, hope you wa before any Yoruba World Congress get to do. And then I sat down. I said, "Wow, no, Tony, ibitomba fishori won kin fi betele." And then we came up with what we call Yoruba First House. Under that Yoruba First House, yeah, we'll bring every egbe together. Yoruba World Congress, Yoruba Council of Elders, OPU, and then we now convene that October 1st rally. And everybody was so happy. In fact, under that, we were able to now solidify this flag you're seeing here today. At that time, MRE, our flag, red, blue, black, and many Elumimani, 7 stars, and Kenny. But we all came together under that Yoruba First House. We asked a lady to go and put the design together. In fact, it was a very good fight now. Egbade Thomas, isn't it? With the flag at that time. Yeah, but what you gave us that very night, I cannot deny you from it. When everybody now say, okay, this is the color we want to go for. And then Ade Thomas now said, look, this star is not good enough. It doesn't represent exactly what it should be. He called somebody. Ninu meeting, then yes, I think I've got something. The star has to be 16. And that makes it to have a meaning. Yeah? When you are talking about Le Yoruba, that 16 stars, it represents something. It's not just there alone. And since then, Ade Thomas will fight anyone if you don't have that real look on there. That is another talk for another day, isn't it? However, I am just talking about our achievement in Yoruba World Congress Collective. I also want to seize this opportunity to thank every Yoruba in Canada, France, because they all accepted the, what we put down. Up till today, what do we achieve? We call that cohesion. Cohesion among Yoruba in UK, in Europe. Tell a man so wrong, I feel Los America, Los Party. The barring contotion, but we've never talked about our nationality, who we are as a person. That was when
the Yoruba World Congress threw that notion out, and everybody took it. I want to thank everyone, because if not because of Yoruba World Congress, we wouldn't have got a movement. Because many people will be saying, oh, why Yoruba World Congress? Why Yorùbá Nation now? Ìgbà tá tún bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní look. You are in Yoruba World Congress. I'm not ready to want to join Yoruba World Congress. Oh, I'm a politician. I don't want to be in Yoruba World Congress. Yeah. Now, that was why we created this. We convened this Yoruba Nation now. To fi wá jẹ́ wípé that movement now move. It cut across everywhere. Ladies and gentlemen, with that